pẹ́pẹ́yẹ ló níjó ìyànjú ládìyẹ ń gbà irọ́ ni pẹpẹ ń pa àjà ló lẹ́rù gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níkànnì Bembeyeke a kí yín o níbi tí ẹ ti ń láǹfààní àti máa wò wá jákèjádò àgbáyé ẹ kú ojúmọ́ ẹ káàsán bẹ́ẹ̀ sì rí ẹ káalẹ́ ní ìbámu pẹ̀lú ohun tí àsìkò tiyín bá sọ lórílẹ̀‐èdè tẹ̀ tí ń wò wá Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ tèmi Bembeyeke lẹ́ ń pè mí lónìí ẹ tún wò ó lóní Bembeyeke torí wípé àrà ọ̀tọ̀ tún ni tí mo mú wá lónìí ẹ máa bá wa kálọ tó mo kí àwọn àlejò tí mo ní ń kalẹ̀ ní dédé àsìkò yìí ẹ bá wa kí àwọn tó wò yẹn jẹ́ ń bẹ̀rẹ̀ báyìí látọ̀dọ̀ àwọn mọ́mì wa ń bí. Mo kọ́kọ́ fẹ́ kí gbogbo àwọn ojú tó ń wò wá lágbára Ọlọ́run ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ bẹ́ẹ̀ tí tẹ́ fi ń gbọ́ wá náà kò ní di. Orúkọ tèmi ni Kausara Àníkẹ́ ọmọ bíbí Nùsùrájù tí gbogbo èèyàn mọ̀ lórí ẹ̀rọ ayélujára sí Kausara ọmọ Yorùbá. Ẹ ṣé. Kausara ọmọ Yorùbá ó pọ̀ ó yà náà ó kì í sà. Orúkọ mi ni Abdullateef Ṣóyínká so èmi náà mo jẹ́ kan nínú àwọn company tí àwa bá ń bí so ẹ káàbọ̀. tọ ẹ ṣeun ìgbà tí ẹ máa sọ́nsìn ẹ ní iléeṣẹ́ wo lẹ ń tọ́ka sí yẹn. ok so Hisnad homes and properties òun ni orúkọ company wa so a ní ṣe pẹ̀lú ilé títà àti survey ilẹ̀ so ní Èkó àti Ògùn state. tọ ẹ jẹ́ ń lọ sọ́dọ̀ Kausara ọmọ Yorùbá iléeṣẹ́ Hisnad home and property. Bẹ́ẹ̀ni. Kí ni tí wọ́n gbé dání gan lójú méjèèjì. Nǹkan tá gbé dání pọ̀ o àmọ́ èyí tí ó jẹ́ àkórí gbogbo nǹkan tá gbé dání náà kò ju wípé nǹkan tó bá ní í ṣe nípa à ń ta ilẹ̀ à ń ta ilé à ń báwọn èèyàn kọ́ nǹkan sórí ilẹ̀ wọn òun náà ni púpọ̀ nínú nǹkan tí à ń ṣe ní Hisnad homes and properties gẹ́gẹ́ bí èèbó tí ń bẹ́ẹ̀ náà àti gbọ́ home àti gbọ́ property so eléyìí tó túmọ̀ sí pé ohun tó bá ní í ṣe pẹ̀lú dúkìá ohun tó bá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ilé pàápàá jùlọ tẹ́ ẹ bá ń wẹ́ni tẹ́ ẹ lè fọkàn tán lórí ọ̀rọ̀ ilé àti ilẹ̀ ẹ mọ̀ wò lè jàǹpátá à ń bẹ ń bí fún yín ní Hisnad homes and properties. kí ló jẹ́ kẹ́ ẹ sọ wípé tí wọ́n bá ń wá ẹni tó ṣe fọkàn tán pé Hisnad homes and properties gangan ní iléeṣẹ́ náà kí ló jẹ́ kẹ́ ẹ sọ bẹ́ẹ̀. Tá a bá ní purọ́ o torí àìmọye ẹlòmíì tó ti wá sínú iléeṣẹ́ wa ń bì tó jẹ́ pé wọ́n sunkún wá ni àmọ́ pẹ̀lú ògo Ọlọ́run wọ́n padà rẹ́rìn bóde náà ni kò sì sí nǹkan méjì tó ju wípé gbogbo ibi tí ẹlòmíì ti run owó lé lórí ọ̀rọ̀ à ń ta ilé à ń ra ilẹ̀ kódà ìṣọwọ́ bí wọ́n ṣe gbá wọn nígbà wọn débi gan àwọn aláṣẹ straight wọn pẹ̀lú gbogbo tí ń bẹ lẹ́yìn ọ̀dọ̀ tí wọ́n ń bì torí níwọ̀n ìgbà tí gbogbo èèyàn náà mọ̀ wípé kò sí nǹkan méjì láyé yìí ilẹ̀ ó ṣe kókó fún yàn láti dè mọ́lẹ̀ ájẹ́ ó fẹ́ fi kọ́lé ni àbó fẹ́ fi ṣe nǹkan kan ni torí wípé àwọn èèyàn ti wá mọ̀ wípé ọ̀pọ̀ èèyàn ló ń du kóun ra lẹ̀ àti wá láwọn gbájú ẹ̀ lọ́pọ̀lọpọ̀ tó jẹ́ wípé ẹlòmíì ó ti bọ́ sọ́wọ́ gbájú ẹ̀ kódà ẹlòmíì ẹbí ẹ̀ báyìí ẹlòmíì ọmọ ìyá ẹ̀ báyìí òun náà ló gbà so òun ni mo fi sọ wípé lọ́dọ̀ tí wọ́n ń bì yìí o bí àṣẹ iléèbó á ní trustworthiness ń bẹ lára àwọn nǹkan tá a gbé sọ́wọ́ níbí àwọn ibà wọn ṣe máa dàrú Ọlọ́run ò ní jẹ́. tọ mo fẹ́ béèrè kan lọ́wọ́ yín iléeṣẹ́ Hisnad homes and properties ó ti tó bí ọdún mélòó báyìí. ok pẹ̀lú ògo Ọlọ́run ọba tí a ti bẹ̀rẹ̀ company wa yìí ó ti ń wọ ọdún méjìlá sẹ́yìn wa. ọdún méjìlá sẹ́yìn wa. ìyẹn ni pé ó ti lé bẹ́ẹ̀ ni so dábì bẹ̀rẹ̀ iṣẹ́. tọ kò wá mọ síbẹ̀ nìkan ṣé ìwé ẹ̀rí ìyẹn òǹtẹ̀jọba ṣó wà bí. bẹ́ẹ̀ ni dájú wà kódà gan-an a ní ti CAC CAC certificate àtúní ti school mọ́lù náà òun ni tó wà pẹ̀lú pé social about crime against crime tó jẹ́ school mọ́lù so àníyàn náà so méjì ló wà kódà gan lẹ́yìn ilé a tún ní àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé ẹ̀rí tí a ti gbà award tí a ti gbà so tí a ní pẹ̀lú Hisnad homes and properties. bẹ́ẹ̀ ṣe ń ṣàlàyé yẹn ó ń wọ̀ mí lákínyẹmí ara ló máa jẹ́ kí n béèrè yẹn wípé ipò gan lẹ́dìí mú níléeṣẹ́ Hisnad homes and properties. ẹ ṣe so pẹ̀lú Hisnad home èmi jẹ́ business associate mo jẹ́ so pẹ̀lú Hisnad homes and properties so mo wà pẹ̀lú àwọn tí wọ́n manage gbogbo nǹkan tí à ń bá ń ṣe ní company wa so bẹ́ẹ̀ ni. tọ ẹ ṣe Kausara ọmọ Yorùbá ipò lẹ́yìn dìmọ̀.
Pẹ̀lú ògo Ọlọ́run èmi jẹ́ ẹni tí ó ń bá wọn di gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú ẹ̀rọ ayélujára ìṣe lórí Instagram, Facebook nǹkan kan torí ẹ mọ̀ páyé tá wà nísìnyí kì í ṣe gbogbo èèyàn ló fẹ́ wọnú ṣọ́ọ̀bù rẹ̀ wá ìwọ náà ló kọ́kọ́ polówó ọjà rẹ sí ìta ìyẹn nìkan tí èmi bá wọn dì mú à ń polówó ọjà wa ni o à ń ṣe kíní kan nítorí àwọn tí bí wọ́n ṣe máa ń sọ wọ́n láwọn tí wọ́n gbé ẹ̀bùrú gan dání nínú iṣẹ́ yìí àwọn gan náwó ńláńlá lórí àwọn celebrity tí wọ́n pé wọ́n sì ń padà ké náà ni ká máa sáwà tá a mọ̀ pé ohun tá a gbé dání original ni táwa nílé polówó ara wa òun náà ni iṣẹ́ tí èmi ń bá wọn ṣe ní ibi báyìí. Tó mo wá ní ìbéèrè kan màá fẹ́ kí àwọn dá mi lóhùn àwọn bó gan nílẹ̀ wà tí iléeṣẹ́ Hisnad Home and Property tí wọ́n nílẹ̀ sí tẹ́ fẹ́ sọ fáwọn èèyàn. Ẹ ṣe atọ́kùn àbí. Ẹ ṣeun ẹ ṣeun. Sọ́wọ́n lẹ tí a ní ó wà síbi ibi abala márùn-ún ọ̀nà márùn-ún ló wà sí. So àkọ́kọ́ èyí tó jẹ́ èyí tó súnmọ́ àwọn bí wà lẹ́kọ̀ọ́ ni o tàbí wà ní Ogun State ni o tẹ́lẹ̀ rà a ní sí Shimawa. Shimawa wà níbi Mòwe access Mòwe ló wà lẹ́yìn Mòwe lọ sẹ́yìn ní Lótò. Ó tó ìrìn bí ìṣẹ́jú mélòó sí gbòòrò sí títì yẹn expressway tó lọ sékòó yẹn ó tó bí ìṣẹ́jú mélòó tán fi lè débẹ̀. Ẹ láàrin tẹ́ bá ti wà ní Lótò súnmọ́ sí Mòwe so láti Lótò lọ sí ibi tí ilẹ̀ wà on a good drive pé ẹ̀ ń drive dáadáa 15 minutes ni. 15 minutes ni. Ó jìnnà nìyẹn. Ó jìnnà. Ẹ ṣe àwọn bòmí wo nílẹ̀ tún wà. So lẹ́yìn yẹn náà a tún ní sí along Lagos Ibadan expressway a ní sójú méjì ń bẹ̀. So àkọ́kọ́ a ní èyí tó wà tó jẹ́ tó wà ní tó dájú kọ express so a tún wá ní sí Orílẹ̀ Èkó community a ní síbẹ̀. So lẹ́yìn náà a tún ní sí Ìkànnì Balógun eléwà náà ọba fún mi. ṣé torí Ilé Èkó yẹn ni onímúra ara èmi rà èmi náà ó rí bẹ́ẹ̀ ni ẹwà náà kọ́sítọ́mà wa. Abẹ́ẹ̀ ni ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ n ta fẹ́ polówó fáwọn olólùfẹ́ wa àwa náà gbọ́dọ̀ tọ́wò káwo bó ṣe rí. bẹ́ẹ̀ ni ẹ ṣe tẹ̀síwájú. So lẹ́yìn náà a tún ní sí Ìkànnì Balógun so a tún ní sí Ọbáfẹ́ yìí náà wà lọ́ndà Ọbáfẹ́mi Odi local government ní Ogun State náà ni. So wá ní wá sí last one a níyẹn sí Àbàtà. Àbàtà yìí náà òun náà wà lọ́ndà Ọbáfẹ́mi Odi local government ni. So àwọn olè tí mò ń sọ fún wa yìí ó máa dá kí n sọ wọn kan fún wa nípa ẹ̀. So àwọn olè yẹn púpọ̀ náà tó wọn customer àti wọ́n rà fún ojú méjì ni. Àkọ́kọ́ ni pé wọ́n rà fún land banking. So land banking ni pé wọ́n rà àwọn atọ́jú ẹ̀ for a long time pé káwọn keep wọn káwọn fi tọ́jú owó. So lẹ́ẹ̀kejì ni pé wọn kàn rà pé wọ́n fẹ́ fi dáko sí. So so wọ́n rà pé wọ́n fi dáko sí. So lẹ́yìn ní ìsìn tó bá wà rà àwa ní management system lẹ́gbẹ̀ẹ́ ẹ ṣe máa padà sọ̀rọ̀ nípa ìlú bẹ́tà dáadáa àbí ká má ti mẹ́nu bá nìsín dáadáa. Ìkan wà tí mo gbọ́ nígbà tí mo fẹ́ ralẹ̀ tí wọ́n yànnàná nínú àwọn àlàyé wọn fún mi wọ́n ní àwọn ilẹ̀ kan ti wà jẹ́ pé fún àwọn tó bá fẹ́ dá iléeṣẹ́ sílẹ̀ wọ́n lè rà á pé Hisnad Home and Properties wọ́n ní ilẹ̀ kan bẹ́ẹ̀ ibo nìyẹn wà. Àwọn tí owó tẹ̀wé tẹ̀ ń sọ yẹn nìsín wọ́n ta ní sí express yẹn ni. Express tó jẹ́ pé Lagos Ibadan expressway ló wà. tó bá rà á àǹfààní yẹn pọ̀ gan-an lọ́pọ̀lọpọ̀ ilẹ̀ express ni tó bá rà á nísìn ẹ̀dẹ̀ ṣe document yẹ kẹ́ ẹ ṣe lórí so wà ní ẹ̀rà lọ́wọ́ wa nísìn ilẹ̀ yẹn per acre ilẹ̀ máa ta ní 40 million naira bó ṣe gẹ́lẹ́ gan nìyẹn ẹ ti parí document ilẹ̀ lórí o ẹ ti ṣe everything tó yẹ kẹ́ ẹ ṣe so 40 million naira ilẹ̀ máa ta per acre so bí bó ṣe owó yẹn bó ṣe lérè tó nìyẹn. Ó dáa ẹ ti dárúkọ àwọn bíi márùn-ún yẹn báyìí tó jẹ́ pé ilẹ̀ wà fún títà ní kíákíá báyìí. Ó dáa ẹ jẹ́ ká wá ṣe kinní kan ẹ bá mi gbé fún Káúsárà ọmọ Yorùbá àwọn ilẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń bẹ̀rù láti ralẹ̀ lọ́dọ̀ àwọn oní real estate míì torí wàhálà àwọn ọmọ ńlẹ̀ ṣé kò sí lórí ẹ̀ ìyẹn lọ́dọ̀ ti Hisnad Home and Property. Ṣe rí nǹkan tí mo fẹ́ káwọn èèyàn mọ̀ nípa wa ni wípé ibi tí ẹni tó bá jẹ́ olùralẹ̀ àbí olùralẹ̀ láti tún ta àbí pàápàá jùlọ ẹni tó bá fẹ́ gbèrú iṣẹ́ wa yìí dání ó kọ́kọ́ gbọ́dọ̀ ní àwọn nǹkan tá à ń pè ní ayọ̀ ọkàn lára ayọ̀ ọkàn wa òun náà ló jẹyọ nínú iye tá à ń ta ilẹ̀ wa tó fi jẹ́ pé bí gbogbo ayé bá ń gbówó lé lórí pèpèpèpè àwo ta ní kọ́lọ̀ ń fa àlùbáríkà sí alákọ̀ọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀ tó wá so mọ́ ìbéèrè tẹ́ béèrè tán nísìn òun náà ni wípé
gbogbo bí agbègbè táwa bá nílẹ̀ sí àwọn tó bá jó lórúkọ olórúkọ ń bẹ̀ àwa á mọ̀ dọ́gbọ́n ṣé ó yé yín á ṣì ń gọ́ọ̀mù bọ́dì mọ́ wọn. ìyẹn rẹ̀ sùn mọ́ wọn. bí ọba abẹ ni o bí baálé ẹbẹ ni o àwọn bọ́ìsì tó wà ń bẹ̀ pé kìnnìkan tó jẹ́ wípé tí wọ́n bá ti gbọ́ wípé Hisnad ló ní gbogbo ilẹ̀ tí ń bẹ́ ń bí bàbá o kò sí wípé tẹ bá ra ilẹ̀ tán lọ́wọ́ wa ọmọ onílẹ̀ gbà ilẹ̀ tẹ bá rà lọ́dọ̀ wa ó dàbí ẹni ra ilẹ̀ sínú ẹ́stéètì ni gbogbo ọmọ onílẹ̀ ń bọ̀ ní kinní kan àwa ti bá yín ṣètò gbogbo yẹn kò sí pé ọmọ onílẹ̀ kan bọ̀ gbogbo yẹn làwa ti bá yín forí rọ́. ṣé nǹkan tí mò ń sọ yìí kò sọ̀rọ̀ wípé ọmọ onílẹ̀ kan mo ra ilẹ̀ mi tán ó dà mí láàmú bí ẹni ra ilẹ̀ sínú ẹ́stéètì ní tọ́lá àfúrá ibi ó fẹ́ ra ilẹ̀ rẹ sí gan àti kọ́kọ́ fi dáàbò bò. tọ ẹ ti ṣàlàyé nípa títọrọ àwọn ọmọ onílẹ̀ dé màá fẹ́ béèrè kẹjẹ ẹ bá a gbé fún wọn lórí ọ̀rọ̀ àwọn ilẹ̀ tó jẹ́ ti farm oko ìlànà wo lẹ̀ ń tọ̀ lórí ẹ̀. So báyìí ni ó ṣe lọ sí àkọ́kọ́ ní pé tí ẹ bá ti ra ẹ̀ lọ́wọ́ wa bí ara 5 acres ní ara 10 acres ní 20 acres àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so lẹ́yìn náà a ní package kan fún àwọn subscribers wa so ní pé a pè ní farm management system òun la pè farm management system so tó bá ti rà so àwọn bá ń manage nǹkan oko tẹ́ fẹ́ ṣe yẹn so bí ẹ fẹ́ gbin cassava ní ìsìn ni o ẹ fẹ́ gbin àgbàdo ní o yẹn maize o ẹ fẹ́ gbin watermelon ní o ẹ fẹ́ gbin ọsàn ní o àtàwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àwọn bá ń gbìn kódà gbin palm tree náà ní o cashew ní o gbogbo nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ fẹ́ gbìn so tẹ́ bá ti sọ fún wa àwa ti ní package yẹn lọ́wọ́ already bẹ́ẹ̀ ṣe máa bẹ̀rẹ̀ láti bí ẹ fẹ́ roko ní o ibi pé ẹ fẹ́ gbin ẹ fẹ́ plow lẹ̀ ní o tó fi máa dé wípé ẹ fẹ́ máa weed lẹ̀ ní o ẹ fẹ́ gbin àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó kúrò àgọ́ fi dé pé ẹ fẹ́ tà á bá yín ṣe gbogbo ẹ̀ so everything pàápàá táwọn bá yín ṣe tó bó ṣe gélé gan nìyẹn. ṣé ilẹ̀ oko ṣé tẹ̀ ń gbìyànjú àti sọ báyìí ni wípé tó ń bá ti ra ilẹ̀ oko yẹn ẹ̀yin náà lẹ́wọ̀n bá wọn bójútó everything gbogbo nǹkan níbẹ̀. bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni. kò sí pé bí àwọn lè mú aṣojú wá. yes ẹ̀ ń pé ọ ní aṣojú ọmọdé kí bí ẹ fẹ́ wá ẹgbẹ́ ìsìn àwọn bá yín manage ẹ̀ ẹ bá tún wá nígbà àwọn available náà ẹ lè wá máa kún ọ lọ́wọ́ kí ẹ máa wò lè bí lẹ́yìn bó ṣe ń lọ sí ọbí ẹ ní nìkan bí ètẹ̀ sí ní Nàìjíríà ní ìsinmi o ẹ wá ní nìkan tó lè present yín ẹ lè wá náà wọ́n bá yín máa ṣe aṣojú ẹ̀ náà so but nǹkan tá à ń ṣe ni pé a fẹ́ kí àti máa ṣe nǹkan kó yẹn kó lè rọrùn pàápàá jùlọ a fẹ́ kí anybody kó lose owó because tó bá àwa tí wọ́n ń bẹ̀ ti pẹ́ àti mọ bí iṣẹ́ ṣe rí àti mọ bí tọ̀hún ṣe rí so a lè minimize risk yẹn fún yín so tá a bá rí lè bá a mọ̀ pé lè yọ nǹkan báyìí ló máa gbìn nǹkan báyìí ló máa yọ ńbẹ̀ ààrẹ lè yọ nǹkan báyìí ló máa jáde ńbẹ̀ so ìdí nìyẹn tẹ́ bá iṣẹ́ pẹ̀lú wa àwa bá ń ṣe àwọn kan yẹn so ẹ máa lè jèrè tó pọ̀ látara ẹ̀. ọ̀dà kánsáró ọmọ Yorùbá mo mọ̀ pé ẹ fẹ́ sọ kankan nípa ilẹ̀ oko ẹ ṣàlàyé. ẹ ní nípa ọ̀rọ̀ ilẹ̀ oko yẹn. àkótán ilẹ̀ ọ̀rọ̀ oko yẹn nǹkan tó wà fún un náà ni wípé lọ́pọ̀ ìgbà táwọn èèyàn bá ra ilẹ̀ ẹlòmíì mọ̀ pé òun fẹ́ tètè ẹlòmíì fẹ́ kọ́lé sí orí ẹ̀ lẹ́yìn ẹsẹ̀kẹsẹ̀ ìwọ tó bá dẹ̀ fẹ́ kọ́lé sórí ẹ̀ èyí tá a kàn fi mọ̀ ṣòfò lọ o tún wá láǹfààní láti tún jẹ́ pé ilẹ̀ tó rà tó ò tí ì lówó àti nǹkan bẹ̀ kó o tún mọ̀ rí owó látòrí ẹ̀ òun náà ni ti sísítẹ̀mù ti à ń bá yàn gbìn nǹkan sórí àti kíní kan torí kò sí bó ṣe fẹ́ gbìn nǹkan síbẹ̀ ó ṣe jẹ́ pé tó bá gbìn nǹkan sórí ẹ̀ gan ó lè jáwọn ẹbí tiẹ̀ gan ló ràn lọ pé ẹ lọ lè gbé watermelon lóko ẹ lọ lè gbé banana at least ẹni fẹ́ jẹ̀rẹ̀ sí tẹ lọ sí fáàmù yín tẹ lọ lè gbé plantain ẹjọ tó ránṣẹ́ kò ti dúró so àwọn nǹkan tí ó wà fún náà nìyẹn bó bá jẹ́ o fẹ́ tún ta ni à ń gbin ewédú ni o à ń gbin ẹ̀fọ́ ni o àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn lóríṣiríṣi ní o tẹ́ pé tí wọ́n gan bá gbìn o lè tún fi rí owó ńbẹ̀ ní tọ̀rọ̀ pé bóyá onítọ̀hún náà lè mú aṣojú tiẹ̀ wá kò sí láì fi ń bẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ gbogbo táwa bá ń ṣe báyìí funfun nẹ́nẹ́ ni àwòye bá wọn ṣe iye báyìí ní kíní kan á fún ọ ní estimate kódà bó bá fẹ́ kó nítọ̀hún gan bá wa lọ ọjà lọ́bi tá a ti lọ bóyá àwọn nǹkan tá a fẹ́ mọ̀ dà sórí oko rẹ̀ ẹ ṣe fertilizer ní ṣe kíní kan ni o. àkóyawó wà. kò sí pé à ń. pé àkóyawó wà transparency. bẹ́ẹ̀ ni àyùwá ṣé ohun tí mo sọ yé yín bó o bá fẹ́ mú yàn wá pé àkómọ sojú kó máa ṣàṣojú mi kò sí láì fi ń bẹ̀ kódà yóò fi rà wá náà lọ́rùn ni bàbá ṣe ń sọ wípé iye báyìí ni òun náà mọ̀ bọ́ confam rẹ̀ pé bẹ́ẹ̀ ni wọ́n ṣe ta o kò sí ọ̀rọ̀ àbújá lọ́rùn ọ̀pẹ. tí wọ́n wà ń bẹ̀rẹ̀ lára àwọn tó ń wò wá ààrẹ tó wà lamẹ́ríkà tó wà ní Germany tó wà ní UK ó sì fẹ́ máa dáko
ó nífẹ̀ẹ́ láti dáko báwo ló ṣe lè ṣe ṣé kó lọ fọkàn balẹ̀ ẹni tó wà níyàn yẹn òkè òkun lọ́hùn báwo ló ṣe fẹ́ kéré bẹ̀. gẹ́gẹ́ bí mo ti sọ ihun táwa gbé dání bí kò ń ṣe ọ̀rọ̀ màdàrú kódà kì í ṣe China wọn ló jìnnà jù ní orílẹ̀ bó jẹ́ China ló wà lẹ́yìn wọn bá wípé ìhun tán ń pè ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ń bẹ tá a lè ṣe fídíò kọ̀ tá a lè ṣe ọ́díò a mọ̀ mú ọ lọ sórí ilẹ̀ rẹ báyìí tá a sì mọ̀ fi hàn ibi la bá ṣẹ́ dé o ibi la bá ṣẹ́ dé òun náà la fi ń sọ̀rọ̀ nípa torí lọ́pọ̀ ìgbà míì gan ẹlòmíì gan kò fi bẹ́ẹ̀ ní trust gẹ́lẹ́ gan nú àwọn tó jẹ́ bí rẹ̀ ẹlòmíì àti mọ̀ sọ̀rọ̀ kan ẹlòmíì á ní ó pè mí kára tá jẹ́ owó mi ju kára nú lé jẹ́ lọ ẹlòmíì sì wà ó pè mí kára nú lé mi jẹ́ owó mi ibi ó bá wá darí sí ìwọ tó bá jẹ́ pé ó pè rẹ kára nú ilé jẹ́ owó rẹ ju ara ta lọ mára nú rẹ wá kí wọ́n mọ bá wa dòwò pọ̀ kí wọ́n mọ fún wọn lábọ̀ ohun tí ń ṣẹlẹ̀. ìyẹn ni pé kán ṣàmú ẹni tí wọ́n bá nígbẹ̀kẹ̀lé nínú ẹ̀ láti jẹ́ aṣojú wọn láti máa bá wọn bójútó. wá síbi tó wà lórílẹ̀ ayé yìí tó bá ti ní ilẹ̀ lọ́dọ̀ títí wa àwa ti kúrò lọ́rọ̀ wípé à ń bọ̀ ṣe bísínẹ́sì ó ti di fámìlì nù kò sọ̀rọ̀ pé kíní àti dọ́mọ ìyá gbogbo ohun tó bá sì bá wa lórí ilẹ̀ rẹ pé ẹ bá ń dáko sí ni o ẹ bá ń ṣe gbá sí ni o ẹ bá ń ṣe corner piece ni ẹ bá ń ṣe kíní kan ìrọ̀rùn ló bá dé lọ́dọ̀ tiwa. ǹjẹ́ ti láwọn kan tí wọ́n ti dòwò pọ̀ tí wọ́n ti ralẹ̀. lọ́pọ̀ ìgbà kódà ẹ jẹ́ ń gé àṣírí kan fún yín Okay. àwọn obìnrin míì wà gan tọkọ wọn ò tiẹ̀ mọ̀ pé wọ́n nílẹ̀ nígbà wọn ò sì ní ajíṣẹ́ fọ́kọ wọn bòńkẹ́lẹ́ náà làwa náà fi ṣe. ẹ fi ṣe mọ́nu. sọ̀rọ̀ mi yé yín léyìí tó túmọ̀ sí wípé ibi tẹ́ ẹ bá fẹ́ lẹ́mọ̀ṣọ́ ti wá ṣọ́ ibẹ̀ là ń ṣọ́ tọ̀dọ̀ tiwa ní pé kẹ́ ẹ dé kẹ́ ẹ ra ohun tẹ́ ẹ fẹ́ rà bẹ́ẹ̀ bá sì ti rà ká sì mọ́ bá yín mójútó. ó dà ẹ jẹ́ kí n padà lọ sọ́dọ̀ wọn àwọn ilẹ̀ yàtọ̀ sáwọn ilẹ̀ oko yẹn àwọn bolú ó jẹ́ àwọn ilẹ̀ tí wọ́n lè kọ́lé sí bí ẹnìkan ṣe tán láti sọ pé òun tiẹ̀ fẹ́ kọ́lé kíákíá torí aláwọn èèyàn bẹ́ẹ̀ nílùú òyìnbó lókè òkun tán wò pé àwọn tiẹ̀ fẹ́ wá padà sílé ilé làbọ̀ sinmi oko àwọn ilẹ̀ wo ló wà nílẹ̀ fún yẹn. ok tọkùnrin ṣe gan so fún èyí tó jẹ́ àti máa kọ́lé sí kíákíá yẹn so èyí ta ní tàdé máa recommend náà fún yàn ni pé òun èyí tó wà ní Shimawa so lọ́wọ́ báyìí a nínú àwọn customers wa bíi márùn-ún tí wọ́n náà fẹ́ bẹ̀rẹ̀ àti máa kọ́ ilé náà so Shimawa yẹn ìta sọ pé wà níbi lótò ní Mòwe tá a bá ń lọ sọ́nà Èkó òkè so eléyìí ó dá lọ́pọ̀lọpọ̀ fún kọ́lé sí so àti dẹ̀ ti báṣẹ̀ lọ gan àti ṣe fẹ́ǹsì ẹ̀ ó dàgbọ́n lọ́wọ́ báyìí náà à ń ṣe perimeter fence lọ́wọ́ a tún ṣe gate house náà síbẹ̀ lọ́wọ́ so ẹ lè bẹ̀rẹ̀ ẹ ra 3.8 million naira ní plot kan lẹ́sẹ̀kẹsẹ̀ lè máa kọ́lé yín lọ so àní àwọn ilé bẹ́ẹ̀ ti wà láàrin ó ti wà ní àyíká rẹ̀ náà. àwọn tó bá ralẹ̀ ní iléeṣẹ́ Hisnad property wọ́n lè fẹ́ wá lọ wọlé wọn kí ni ètò tó wà nílẹ̀ fún wọn. ètò àti ká ní pé nísìnyí o bẹ́ẹ̀ ṣe ń wo fídíò wa ní ìsìn ẹ pè wá pé a fẹ́ ra ilẹ̀ yín sí tó wà ní Shimawa o tàbí bóyá owó tó wà ní Lagos Ìbàdàn náà lẹ́nu interest sí tẹ́ bá ti pè wá so a máa ń ṣe inspection ni so a máa ń ṣe inspection so inspection wọn máa ń fọ̀ sí Tuesday àti Thursday Saturday nígbà míì náà Tuesday Thursday àti Saturday nígbà míì Saturday but most of the time a máa lọ ní Tuesday àti Saturday àti Thursday okay so bọ̀ ká pè ní Tuesday Thursday Saturday ẹ ká pè bẹ́ẹ̀ so tẹ́ bá ti pè wá so láti ọ́fíìsì wa tó wà ní Mòwe kìlómítà 42 ní Mòwe bus stop tẹ́ bá ti débẹ̀ so ibẹ̀ ni ọ́fíìsì wa láti ọ́fíìsì wa a máa gbé yín lọ pẹ̀lú mọ́tò wa lọ sí yẹn ni pé ká má tún má wọ ẹ àtọ kò sí wọn bẹ so tẹ́ bá ti wọ ọ́fíìsì wa so lọ sí Shimawa ni o lọ sí Lagos Ìbàdàn expressway ni o lọ sí Kanabarogun ní any place ẹ fẹ́ lọ lọ́fẹ̀ẹ́ lófò ló bá dé a máa gbé yín lọ síbẹ̀. ẹ ṣeun ẹ jẹ́ ń lọ sí ọ̀dọ̀ mo fẹ́ béèrè kan irú àwọn èèyàn wo gan ló lè ralẹ̀ irú àwọn èèyàn wo ni ò lè ralẹ̀ ní Hisnad property. àwọn ò ṣe kínní bó bá ti lówó rẹ lọ́wọ́ ni o kódà ọ̀ bá jẹ́ stúdẹ́ǹtì tó ń ta meat pie in school tó sì ń rí èrè kéékèèké ń bẹ ilẹ̀ ń bẹ fúnrú aláwọn ilẹ̀ mi tó yẹ pé plọ́ọ̀tì kan alóníbi 350 400 ẹ wá dákun torí ọmọ skul tí ń ta singlet tí ń ta ọgbẹ tí ń bá ń ná 50,000 láàrin oṣù mẹ́fà sóhun náà ti dónílẹ̀ all and sundry bí àṣẹ ilé ìbò lọ́dọ̀ tiwa ìyá ni o bàbá ni o ọmọ ni o àwọn ẹlòmíì gan wà tó yẹ pé ọmọ wọn tó yẹ pé òpó ń lo ẹlòmíì gan fẹ́ dilẹ̀ mọ́lẹ̀ ẹlẹ́fun kò sẹ́ni tí ò lè ra lẹ́ńbì bó bá ti kówó dé náà. tọ́ ó dà ẹ ṣeun níbi ọ̀rọ̀ wa dé báyìí amúnáwó lè gba àwọn tó ń wò wá jákèjádò àgbáyé lásìkò yìí. nítọ̀dọ̀ tèmi o wọn á mọ̀ sọ̀rọ̀ kan
you sleep you snooze. Ṣé rí níbi tó gbé rí nísìnyí ihun tèmi rò wípé àwọn èèyàn ò mọ̀ òun náà ni pé ilẹ̀ gẹ́gẹ́ bí eléèbó a máa appreciate gbogbo àwọn nǹkan mi yàtọ̀ sílẹ̀ a máa depreciate. Bó ra mọ́tò ní ìsìn bọ́ bá ilé gbẹ́kọ́ o lè páàkì ẹ̀ sọ́dọ̀ mẹkáníìkì wọ́n tún mọ owó mi àmọ́ tó bá ra lẹ̀ pàápàá jùlọ tó bá ti ẹ̀jọ́ dọ̀rú wa yìí ló ti rà ọba àti ìmọ̀ lówó rẹ̀ láàrin 10 years nígbà tó jẹ́ wípé orúkọ rẹ̀ ti ń bẹ́nu ẹ̀ pé a ti fún ọ àwọn ibà wọn ṣe mọ̀dàrú ẹ nígbà tẹ́ni yóò wẹ́jẹ́ àtàfẹ́ lómi ọlọ́run mọ̀ ṣètò wa bẹ́ẹ̀ nínú sáwọn á ní àwùsù bíláì ọlọ́run ní jẹ́ arírú ẹ̀ àwọn ibà wọn ṣe mọ̀dàrú so léyìí tó túmọ̀ sí pé ilẹ̀ nìkan tẹ́mi rò wípé èèyàn lè invest lé lórí nìsín tí ò ní kùtà ẹrẹ́ lómi nìsín bàbá tí ọmọ mi ń gbowó ilé ẹ̀ bàbá àwọn gan ti kú láti 20 years ago bẹ́ẹ̀ àǹfààní sì ń bẹ fọ́mọ tó nílé tí bàbá yóò bá wá ṣe lẹ́ǹgbà yẹn kọ́ iná máa jèrè ẹ̀. àwọn nǹkan mi wà ṣe sílẹ̀ ní ilẹ̀ sì ni ohun tèmi mọ̀ wípé ohun téèyàn máa ń ṣe sílẹ̀ tí yóò jẹ pẹ́pẹ́pẹ́pẹ́ o ilé tó bá kọ́ sórí ẹ̀ ni kò bá àti ẹ̀ jẹ́ pé o ò fi rẹ́ǹtì tó yẹ pé ibẹ̀ lẹ́yẹ pé àwọn fámìlì rẹ̀ wọ́n mọ̀ darí sí bí wọ́n wá sọ dídé ni wọ́n mọ̀ we are going to grandpa house we are going to grandma kí ni ìdùnnú tí tún bẹ́ẹ̀ fún èèyàn ju gbogbo yẹn náà lọ. Ilẹ̀ ni tèmi rò pé èèyàn lè kówó lé lórí nìsín tí ò sì ní rò pé òun ṣòwò tí ò pé o. Àmọ̀ràn yín fún àwọn tó wò yín jákèjádò àgbáyé lásìkò yìí. Ẹ ṣe atọ́kùn èyí tí mo sọ̀rọ̀ ní wípé tá a máa ń sọ̀rọ̀ nípa ilé real estate a máa ń sọ nǹkan fún àwọn tó jẹ́ buyers wa pé ẹ má bí ká sọ yóò ní ìbò fún wa wọ́n ní buy real estate and wait. So buy real estate and wait. And wait. Yes. Okay. Don't wait and buy real estate. Ẹ̀gbọ́n mi yé wọ́n ní kára lẹ̀ kára lẹ̀ káwá dúró ó dájú pé kí ni káwá dúró ká tó ra lẹ̀ lọ. So àwọn ọ̀lẹ́dà sọ ní pé nísìnyí màtá tàbí inú bí a kì í ṣàpèjúwe fún wa nígbà tí a kọ́kọ́ bẹ̀rẹ̀ sí máa ta ilẹ̀ tó wà ní Shimawa níbi ọdún 3 sẹ́yìn kan ní à ń ta ní less than 1 million naira là ń ta. Less than 1 million nígbà yẹn yes. So oníṣẹ́ ti 3.8 nísìnyí èyí tá a ṣí sí èyí tá a ní sí Lagos Ibadan expressway tó jẹ́ ohun náà tó ń jẹ́ hot cake fún wa lọ́wọ́ nísìnyí màtá kọ́ bẹ̀rẹ̀ sí máa ta ń gbà yẹn ń ta ní 800 per acre so ní ìṣòtì di 2.1 nísìnyí èyí tí mo ń sọ ìkojú náà kọ́sùmọ̀ kan tó rà ètò kan tó jẹ́ ọ̀rẹ́ mi tó tẹ̀ rà ó rẹ̀ kó ra wọn nìkan kó lọ́ rà ní ó rà ní 1 million ló rà tẹ̀ rà tiẹ̀ with school boy náà tiẹ̀ ní gan one of my young guy there so nísìnyí rẹ̀ ilẹ̀ ti dilẹ̀ nísìnyí màtó rà ń gbà yẹn ó di 2.1 fún nísìnyí ẹ̀ ti ìbọn kánẹ́kù dúró ní kí ló máa ṣẹlẹ̀ ó lè má lè afford ẹ̀ mọ́ so that's the reason wọ́n sọ ní pé tá a bá ṣì ní tọwọ́ kọ́bọ̀ tá a bá ní báyìí ẹ máa under installment payment. Sunday díẹ̀ wà. ó wà bẹ́ẹ̀ so bí táwọn ṣe lè ní pé kó lè fi rọrùn fún kálukú ni àwọn tá a bá ń sọ àwọn náà ń lẹ́ta náà rà sàn bùkọ́ àwọn náà ń ṣe bẹ́ẹ̀ náà ni kó lè fi rọrùn fún kálukú ni so tẹ́ bá ti rà tẹ́ bá ti pè wá ẹ lè ti lọ wọlé but àwọn nǹkan tá a máa ṣe nípa máa ń fẹ́ pọ̀lọpọ̀ bókàn yẹn kó wá wọlé tí wọ́n fẹ́ rà kí wọ́n wọlé tí wọ́n fẹ́ rà kó wá wọ unless wọ́n wọ́n pé ẹ mọ̀ sọ pé ẹ mọ̀ wọ̀rí kò ní ìdíkẹ́ débẹ̀ so unless bí wọ́n á ní kó tí fídíò wa lẹ̀ mú dẹ̀ mọ́ access yẹn dáadáa kò sí problem ṣùgbọ́n wọ́n máa ń pè wá tẹ̀ wá check ẹ̀ náà wò bóyá tẹ̀rẹ̀ ńlẹ̀ bí tẹ̀rẹ̀ ńlẹ̀ like ni bí ó wà lókè ni bí ó wà nílẹ̀ kó o lè ní satisfaction. wọ́n máa jẹ́ lé omi náà fẹ́ tà fún. ẹ ti get ẹ so èyí tó máa tó wọ̀nyẹn sọ ẹ jẹ́ ká ra lẹ̀ ká wá dúró lé lórí ká má wá ra lẹ̀ ká má wá dúró ká tó ra lẹ̀ àǹfààní yẹn lè má sí bẹ́ẹ̀ sì ni owó yẹn lè má sí mọ́. ìgbára là búra. ẹ jẹ́ n fi nǹkan kan kún nǹkan tí wọ́n sọ lọ́pọ̀ ìgbà mi àwọn èèyàn máa ń ṣe àṣìṣe wípé ìlú kan mò ń gbé wọ́n wá ṣàlàyé ọ̀rọ̀ ilẹ̀ kan fún mi nílùú bòmí nígbà tí èṣèlú tí mo wà mi ò lè rà ẹ yé mọ́ bá wọn ṣe àṣìṣe yìí o níwọ̀n àgbà tó bá yẹ pé ìlú tó ń wò ó lè gbé mọ́tò débẹ̀ dákun torí ọ̀rọ̀ bọ́ ọ bá ń bẹ lóńdó bí wọ́n bá sọ wọn pé ilẹ̀ kan ń bẹ lábẹ́òkúta tó sì mọ̀ pé owó rẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ tètè rà á dání sábẹ́òkúta ẹ mọ̀ bá wọn ṣe ọ̀rọ̀ pé Èkó ni mo wà wọ́n dẹ̀ nílẹ̀ kan bẹ ní Oǹdó ta ló fẹ́ mọ̀ dákun lọ lè ra ilẹ̀ ọ̀hún sóńdó ní ìsinyìí ó ṣeé ṣe kó jẹ́ pé ibi tó rà á síhùn tójú bá táyé tó bá bọ́ sójú gbangba ó lè jẹ́ ṣọ́ọ̀bù ló mọ̀ fi ṣe ọ̀ ń bẹ lẹ́kọ̀ọ́ àmọ́ owó rẹ̀ kan tún bẹ lóńdó tètè yá ṣe kí ni mọ̀ fi làákàyè gbé ẹ mọ̀ bá wọn wà láàrin àwọn. ó jẹ́ rántí ìgbésẹ̀ dádì mi kan tó mọ́pọlọ dání tó jẹ́ wípé wọ́n padà ń jèrè ẹ̀ lónìí àwọn ọmọ kan tún jèrè ẹ̀ lónìí. ọ̀pọ̀ èèyàn á máa ṣe mistake yẹn ibi tán ilẹ̀ ibẹ̀ yẹn ó sì pupa àmọ́ kì í ṣe ìlú mi
ọjọ́ tètè kọ Nàìjíríà mọ́ la wà kì í mọ̀ sí ibi tó gbà sábúkẹ́ kọ́ tó pé ọlọ́mọ ìlú bó bá ti jẹ́ ọmọ Nàìjíríà gbogbo stéètì tó bá wà ló lè rìn sí kì í sọ̀rọ̀ wípé bó bá fẹ́ débẹ̀ ó ṣe mọ́ sí pásítọ̀tì ilẹ̀ ẹ̀bẹ̀ torí ẹ̀ bó bá ń bẹ lóńdó bó bá sọ pé ilẹ̀ kan ń bẹ lábẹ́òkúta tówó rẹ̀ sì ń bẹ lọ́wọ́ rẹ̀ lọ lè rà Ọlọ́run sì ní jó kó sọ́wọ́ gbájú ẹ̀ òun náà la fi ní ẹ mọ̀ bọ̀ lọ́dọ̀ wa ń bì ìmọ̀ ààbọ̀ mójútó gbogbo rẹ̀ ní pẹ̀lú ògo Ọlọ́run. ọ̀dà ẹ ṣeun ṣé wàá rí kinní kan wà kò sí bí mo ṣe lè béèrè gbogbo béèrè tó wà lọ́kàn gbogbo àwọn tó ń wò wá tán á fi nọ́mbà síta nọ́mbà yẹn lá jẹ́ kí wọ́n tún lè béèrè tó bá tún ṣókùnkùn díẹ̀ fún ìdáhùn ẹ bá pe nọ́mbà yẹn síta bákan náà a máa display ẹ̀ lójú screen náà táwọn náà máa rí. ẹ má ì tí ì gbé kúrò mo ní àlàyé ọ̀rọ̀ kan fún yín gbogbo wa là ń gbàdúrà kí a kọ́lé mọ́lé ralẹ̀ mọ́lẹ̀ Hisnad Home and Properties ní àwọn nǹkan tí wọ́n fi ṣàrà ọ̀tọ̀ nínú àwọn tó ń ṣe iṣẹ́ real estate kí n tó sọ àwọn nǹkan náà Hisnad Home and Properties jẹ́ ilé iṣẹ́ tó ti bẹ̀rẹ̀ láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn wọ́n ń talé ralẹ̀ bánikọ́lé ṣètò ìkọ́lé kódà ilẹ̀ oko tó fi mọ́ ṣíṣe àbójútó rẹ̀ kò gbẹ́yìn nínú iṣẹ́ wọn ọ̀pọ̀ ará ìlú òyìnbó àtilẹ̀ yìí ló ń fọwọ́ wọn sọ̀yà torí pé wọ́n ti dán Hisnad Home and Properties wò wọ́n sì lóòótọ́ ọ́fíìsì Hisnad Home and Properties wà ní kìlómítà 42 Lagos Ibadan expressway opposite AP filling station Mòwe Ogun State àwọn ibi tí a nílẹ̀ sí tó fi mọ́ iye tí a ń tà rèé ilẹ̀ orílẹ̀ oko community tí a ń tà ní 2 million naira ti di 1 million naira lásìkò promo olóṣù kan yìí bí ilẹ̀ oko tí ẹ bá rà bá ṣe pọ̀ tó bẹ́ẹ̀ ni discount ṣe wà sí bí ẹ bá ra 1 to 2 acres 1.2 million naira ní éka kọ̀ọ̀kan bí ẹ bá ra 3 to 5 acres 1 million naira ní éka kọ̀ọ̀kan 6 to 10 acres 900,000 naira ní éka kọ̀ọ̀kan 11 to 15 acres 800,000 naira ní éka kọ̀ọ̀kan 15 to 20 acres 700,000 naira ní éka kọ̀ọ̀kan 21 to 25 acres 600,000 naira ní éka kọ̀ọ̀kan 25 to 30 acres 500,000 naira ní éka kọ̀ọ̀kan ilẹ̀ Ọbáfẹ́mi Owódé 800,000 ní tẹ́lẹ̀ ní báyìí 500,000 ti Abẹ́òkúta 700,000 naira ní tẹ́lẹ̀ 600,000 naira ní báyìí Àṣìpa 600,000 naira ní tẹ́lẹ̀ 500,000 naira ní báyìí Oníjàpá 700,000 naira ní tẹ́lẹ̀ 500,000 naira ní báyìí Ògèrè 1.2 million naira ní tẹ́lẹ̀ 750,000 ní báyìí Ìjẹ̀bú Òde 900,000 naira ní tẹ́lẹ̀ 600,000 naira ní báyìí Ṣìmáwá 3.8 million naira ní báyìí ilẹ̀ tó wà ní Ìṣàrà Ṣàpàdé Àtànwódé àsìkò yìí gan tí í ṣe oṣù April ni promo olóṣù kan yìí wà fún o ní ti farmland wa láti Lagos Island sí orílẹ̀ oko 58 minutes drive ní láti Lagos Island sí Ọbáfẹ́ 1 hour péré ní láti Mòwe 20 minutes drive láti Abẹ́òkúta 30 minutes drive Ṣàgámù 20 minutes drive ìyẹn fi hàn pé ó rọrùn láti débẹ̀ láti ibi tí ẹ bá ti ń bọ̀ láti kàn sí iléeṣẹ́ Hisnad Home and Properties 0912-985-9600 tàbí 0818-390-9501 tàbí 0810-876-4604 Hisnad Home and Properties wọ́n dìídì máyé rọrùn ní ẹ tètè wá ní dúkìá lónìí nítorí ọ̀la. Bí wọ́n bá fẹ́ pè wá lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa pàápàá jùlọ fáwọn tó bá fẹ́ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí orí WhatsApp torí yẹn náà ni mo rí i pé ó ṣe é ṣe pé àwọn tí wọ́n bá tún ń bẹ lókè òkun ìyẹn wọ́n lè pè wá sí orí àbí kí wọ́n tẹ àtẹ̀jíṣẹ́ sórí 08032410932 ẹ jẹ́ n tún pè dáadáa torí mọ̀ pé olùbárà ni wá ẹ padà wá 08032410932 àmọ́ fún ẹ̀yin tẹ́ bá ń bẹ láàrin wa ń bì tó bá yẹ pé ìpèdè yín fẹ́ pé kẹ́ gbóhùn ẹni tẹ́ ń bá sọ̀rọ̀ gangan ẹ lè pè wá sórí 07043637031 ẹ jẹ́ n bá yín tún pè lẹ́ẹ̀kan sí torí mọ̀ pé ó wá ń bẹ lọ́wọ́ yín 07043637031 kò jù bẹ́ẹ̀ náà lọ. tó ọ́fíìsì wa ìyẹn ti Hisnad Home and Properties ẹ dákun ẹ bá wa pè. ok ọ́fíìsì wa wà ní kìlómítà 42. kìlómítà 42 yes so along Lagos Ibadan expressway. lópòpónà Lagos Ibadan expressway. so opposite AP filling station. ládojúkọ AP filling station bẹ́ẹ̀ ni Mòwe state. ẹ ṣé tó kò ní jù báyìí lọ fún ti dédé àsìkò yìí ó yá ẹ bá wa dárúkọ yín lẹ́ẹ̀kan sí ká máa yọ̀ǹda yín. orúkọ mi ni Abdullateef Soyinka. àti ipò tẹ̀dí mú nílé iṣẹ́ Hisnad Home and Properties. mo jẹ́ business associate fún Hisnad Homes and Properties. tó ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. ẹ ṣeun. orúkọ ti tọ̀dọ̀ tèmi ni Kausara Níkẹ́ ọmọ bíbí inú Suraju àmọ́ gbogbo àwọn èèyàn mọ̀ mí sí Kausara ọmọ Yorùbá ní gbogbo ọ̀rọ̀ orí ẹ̀rọ ayélujára. ipò tèmi dẹ̀ dì mú ní Hisnad Homes and Properties òun náà ni aṣojú fún gbogbo orí ètò tí ń bẹ lórí ẹ̀rọ ayélujára wa ń ṣe Instagram, Facebook, TikTok ń ṣe gbogbo rẹ̀ ẹ dákun torí Ọlọ́run Hisnad náà là ń jẹ́ ń bẹ̀ ẹ bá wa fọ́lò wa ẹ ṣeun.
nígbà tí mo kọ́kọ́ máa rí àǹtí lórí TikTok ẹ wo ẹ̀yin lọ sí kásọ̀rọ̀ ọmọ Yorùbá lórí TikTok ẹ rí n tà ń sọ gangan bẹ́ẹ̀ tó Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ tèmi o Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí mo mọ̀ pé ti gbọ́ àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé ó ṣe pàtàkì ó ṣe kókó tó máa ràn wá lọ́wọ́ láti lè ní dúkìá wọ́n ní tẹ́ bá ń gbọ́ gbégbégbé tètè bá wọn gbé o kí wọ́n bá gbé sẹ́yìn kùlé rẹ̀ àti wípé ṣẹ̀rí ó pọn dandan ó sì ṣe pàtàkì ká tètè gbégbèsè lásìkò tó bá yẹ nítorí tó bá ti pẹ́ jù kò sí sẹ́ni tó rògùn àbámọ̀ ṣe babaláwo kan ò rí ṣe àáfàá kan ò rí ṣe pásítọ̀ kan ò rí ṣe tèmi tí ń tòótọ́ ọ̀rọ̀ àmọ̀ràn mi rèé fẹ́yìn olólùfẹ́ wa Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ̀ mí lẹ́ẹ̀kan sí ẹ máa wò ó lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́ kẹ́ máa comment section kẹ́ sì tún máa share ẹ̀ fáwọn ẹlòmíì lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. ẹ má ì tí ì gbé kúrò mo ní àlàyé ọ̀rọ̀ kan fún yín gbogbo wa là ń gbàdúrà kí a kọ́lé mọ́lé ralẹ̀ mọ́lẹ̀ Hisnad home and properties ní àwọn nǹkan tí wọ́n fi ṣàrà ọ̀tọ̀ nínú àwọn tó ń ṣe iṣẹ́ real estate kí n tó sọ àwọn nǹkan náà Hisnad home and properties jẹ́ ilé iṣẹ́ tó ti bẹ̀rẹ̀ láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn wọ́n ń talé ralẹ̀ bánikọ́lé ṣètò ìkọ́lé kódà ilẹ̀ oko tó fi mọ́ ṣíṣe àbójútó rẹ̀ kò gbẹ́yìn nínú iṣẹ́ wọn ọ̀pọ̀ ará ìlú òyìnbó àtilẹ̀ yìí ló ń fọwọ́ wọn sọ̀yà torí pé wọ́n ti dán Hisnad home and properties wò wọ́n sì lóòótọ́ ọ́fíìsì Hisnad home and properties wà ní kìlómítà 42 Lagos Ibadan expressway opposite AP filling station Mòwe Ogun State àwọn ibi tí a nílẹ̀ sí tó fi mọ́ iye tí a ń tà rèé ilẹ̀ orílẹ̀ oko community tí a ń tà ní 2 million naira ti di 1 million naira lásìkò promo olóṣù kan yìí bí ilẹ̀ oko tí ẹ bá rà bá ṣe pọ̀ tó bẹ́ẹ̀ ni discount ṣe wà sí bí ẹ bá ra 1 to 2 acres 1.2 million naira ní éka kọ̀ọ̀kan bí ẹ bá ra 3 to 5 acres 1 million naira ní éka kọ̀ọ̀kan 6 to 10 acres 900,000 naira ní éka kọ̀ọ̀kan 11 to 15 acres 800,000 naira ní éka kọ̀ọ̀kan 15 to 20 acres 700,000 naira ní éka kọ̀ọ̀kan 21 to 25 acres 600,000 naira ní éka kọ̀ọ̀kan 25 to 30 acres 500,000 naira ní éka kọ̀ọ̀kan ilẹ̀ Ọbáfẹ́mi Owódé 800,000 ní tẹ́lẹ̀ ní báyìí 500,000 ti Abẹ́òkúta 700,000 naira ní tẹ́lẹ̀ 600,000 naira ní báyìí Àṣìpa 600,000 naira ní tẹ́lẹ̀ 500,000 naira ní báyìí Oníjàpá 700,000 naira ní tẹ́lẹ̀ 500,000 naira ní báyìí Ògèrè 1.2 million naira ní tẹ́lẹ̀ 750,000 ní báyìí Ìjẹ̀bú Òde 900,000 naira ní tẹ́lẹ̀ 600,000 naira ní báyìí Ṣìmáwá 3.8 million naira ní báyìí ilẹ̀ tó wà ní Ìṣàrà Ṣàpàdé Àtànwódé àsìkò yìí gan tí í ṣe oṣù April ni promo olóṣù kan yìí wà fún o ní ti farmland wa láti Lagos Island sí orílẹ̀ oko 58 minutes drive ní láti Lagos Island sí Ọbáfẹ́ 1 hour péré ní láti Mòwe 20 minutes drive láti Abẹ́òkúta 30 minutes drive Ṣàgámù 20 minutes drive ìyẹn fi hàn pé ó rọrùn láti débẹ̀ láti ibi tí ẹ bá ti ń bọ̀ láti kàn sí iléeṣẹ́ Hisnad home and properties 0912-985-9600 tàbí 0818-390-9501 tàbí 0810-876-4604 Hisnad home and properties wọ́n dìídì máyé rọrùn ní ẹ tètè wá ní dúkìá lónìí nítorí ọ̀la. Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV ìkànnì eléyìí ládùn jù ó gbafẹ́ ó gbàyè òun ni ẹ máa wò. Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV ìkànnì eléyìí ládùn jù ó gbafẹ́ ó gbàyè òun ni ẹ máa wò. àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí ojúlówó ìròyìn ẹ̀gbọ́n tiwa ní í ṣe torí ẹyẹ bí ọ̀gìn òsì kìnìún lọ bá ẹran ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV ìkànnì eléyìí ládùn jù ó gbafẹ́ ó gbàyè òun ni ẹ máa wò. Support to love Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV let máa rí bẹ́bẹ́ ìkànnì eléyìí ládùn jù Daniel Salomon òun ni ẹ máa wò.